Òkodoro Yorùbá tẹlifíṣàn. kí ló dé wọ́n gẹ́ ló dé tẹ̀ ní àyàn ní ọ̀rẹ́ ló dé tẹ̀ ní sáyàn ládàá àwọn èsì màálù tí wọ́n máa nà níwò àwọn èsì màálù kí wọ́n gbé ọ̀rẹ́ wọn àti àdá wọn lọ sí ìlú tí wọ́n bá fẹ́ lù wọ́n bẹ̀ tí ẹ jẹ́ ẹran ẹ̀yà ẹgbẹ́ àwọn níta sọ fẹ́lẹ́gùn ní pé má lu àdá má lu ọ̀rẹ́ violence nìyẹn tó bá ti tẹ́ bá ti ṣe tẹ́ bá ti jẹ́ pé máa dá wa lára yá èmi gan á máa ti dára yá ọmọ ẹ máa ní ẹ máa ṣe gbẹ̀yìn ẹ̀yìn rí níbẹ̀ ẹ̀ sì ní owó pálásì tèmi lẹ́kùn òdìbò pálásì mi tó bá jẹ́ pé àtàdá àtọ̀rẹ́ mi I will never support violence and that's it lọ́dà fún mi ẹ sọ̀rọ̀ yẹn gbogbo àwọn nǹkan tó dàbí ìlà nínú àṣà wa ni ọ̀rẹ́ kelegun mọ̀mọ́ rẹ lọ kelegun mọ̀ ṣáàdá pelode àkóso orò yìí òde orò kankan sí orò tí ọba ti fẹ́ rí orò tó bá máa rí yàn tí ó jáde lọ́sàn-án tí gbogbo èèyàn ò rí tí ó máa jó orò tí ọba ti ní rí yàn máa lọ sínú yàrá rẹ àdúgbò gbogbo lọ àwọn èèyàn gbénú gbó èèyàn ní gbénú wò orò tí ọba ti fẹ́ rí ọmọ àwò wọn tó lọ sínú ibi táwọn ọ̀kẹ́rẹ́ kéde àwọn èdò ọ̀yà àwọn ọ̀yà ẹni olówó ẹyọ ti síra pé ìwọ lè ro ìwọ gan tó sì dúró èèyàn yan àwọn ọ̀fẹ́ gbogbo yẹn ìlú yìí àwọn lajú àwọn ẹ̀yìn tẹ̀lé lajú ni ẹ máa ṣe ti àwọn alájú jà gbogbo ohun tí ọba bá ìgbà yìí mu àfẹ́ lù tí ọba ti bá ìgbà yìí kéèyàn máa gbèrò kó ní kéèyàn máa jáde kọ bàbá yìí kéèyàn máa gbé ẹbọ sílẹ̀ lẹ́ẹ̀kọ́ máa dọ̀tí lẹ́lẹ̀ kọ bàbá yìí mu environmental ẹnìkan ní ọgbà àwọn òsì afẹ́jẹ́ kéde ọba tóní ọlọ́pàá ẹnìkan kan gbọ́dọ̀ gbé ẹ̀bọ́lẹ̀ ẹ̀mú fún environmental ẹnìkan gbọ́dọ̀ sọ pé ẹ gbọ́dọ̀ jáde àbọ̀mọ yín ò gbọ́dọ̀ jáde àìfẹsẹ̀ níwò yìí èmi mo sọ bẹ́ẹ̀ ní ọba ló sọ bẹ́ẹ̀ ẹ̀yìn ọkọ ò lè gbòòrò káwọ́ gbòòrò láàyè òrò tí ọba ti fẹ́ jẹ́ kéèyàn jáde tí ò ní jẹ́ káwọn ọlọ́jà òrò tó ọba ṣe tó ọba jẹ́ kọjá ọ̀tá lọ máa ṣe kò ní àwa ń tajà ẹ̀yà ọlọ́jà àbọ̀jà rẹ̀ ọ̀tá àwọn ẹ̀sẹ̀ aṣọ ọdúnmọ́dún ọ̀pọ̀ ẹ̀ láṣẹ láyé ànífà ìsàlùgbà ànífà ìsàlùgbà ìgbà fún wa ìlàláhùlà. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.